Ẹ gbọ́ o, wọ́n máa sọ pé wọ́n ti bá ìyá yín rọ́kọ̀. Ọlọ́run. Lizzozo mà ti bá ìyá ọkọ ẹ̀ rọ́kọ̀. Ibo la tún já sí báyìí torí Ọlọ́run. Mi ì tiẹ̀ wá mọ̀ bóyá ayé mọ̀mọ́ ti wá bàjẹ́ tó jẹ́ pé Lizzy ló wá ń bá mọ̀mọ́ wọ́kọ̀ lórí social media kí depression má bàa pa mọ̀mọ́. But ìbéèrè ṣé ìbéèrè ò fàjà. Irú ọkọ wo gangan ló fẹ́ wẹ́ná? Ó ti yé mi. Tí Lizzy bá mọ̀mọ́ tó bá mọ̀mọ́ wọ́kọ̀, ó máa jẹ́ abirùn bíi ti Latin because of course the way bí mọ̀mọ́ ṣe ń ṣe náà kò fẹ́ yàtọ̀ sí bí Lizzy náà ṣe ń ṣe. So of course tó bá máa bá mọ̀mọ́ wọ́kọ̀ láti apá kejì ó lè jẹ́ twin brother láti. Mọ̀mọ́ need it. Bẹ́ẹ̀ ni, the way mọ̀mọ́ is behaving on social media is nothing to write home about. She's just messing around all over the place. Ó kàn ṣe láńgbáláńgbá ó ṣì káàkiri ni. Mo rí show tí àwọn ọmọ MHM ń ṣe lẹ́kọ̀ọ́. And I was wondering to myself, pé, I don't know why you people are bothered about this woman. First thing first, gbogbo nǹkan tí màmá ń ṣe lọ́jọ́ tèmi, àwa la fà o. Bẹ́ẹ̀ ni, na we cause am. Àwa la fà. Gbogbo ìràràdàràdà, ìwà rédèrèdè tí ìyá yín wù yìí, àwa la fà. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Ní pé gbogbo ìgbà tí mọ̀mọ́ ti ń ṣe nonsense, we are supposed, àwọn èèyàn kan correct ẹ̀ ọ̀gbà wa àgbàlagbà àwọn sọ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ ká ti correct ẹ̀, kì í ṣe with love, with everything except love. Let me put it that way. We were just àgbàlagbà ni òun nìkan náà ló tó bẹ́ẹ̀ láti bú léèyàn. Ó ti wá wọ̀ lára, ó ti wá wọ̀ lẹ́wu. Ó ti wá di bárakú fún. That is why she's struggling now to adjust to the normal life. Tó jẹ́ pé everybody ti kúrò lórí mata, everybody ti the Dorcas bó ṣe ń polówó aṣọ ni nice dresses. Go to House of TMS. Ẹ máa rí àwọn aṣọ tó ń ta nice dresses with clutches. Everybody ti padà lọ sẹ́nu iṣẹ́, everybody ti fílẹ̀ kó máa dá ṣe wèrè ẹ̀. Òun nìkan, she doesn't know what else to return to. That is it. She doesn't know what else to return to. Àwa la fà á. We've let that thing engulf her so much that she thought her life, that is what she's made for. Like she literally thought that is what we want her to do. Mama, no. At one time it was funny, it was all fun and game until now. Nígbà tẹ́ ti wá dojú ìjà kọ wá, àwa ò pé àwa dẹ́ turn no machine guns yín, a dẹ̀ fọ́ orí ìyáláyà yín sọnù like ta ló lòṣì. You know? So we're the one letting her do it. She thought she was winning. She thought she was better than anybody. She thought nobody can hold her. Look at them today. Look at them today. This is what I keep telling you guys. Ẹ jẹ́ a ní kinní kan. Mo mọ̀ pé torí pé we are Nigerians. That's why it's hard for us to I sọ pé Yorùbá, respect your elders. Àwọn ìyá kan wà ìta náà ti máa ń kẹ́ṣọ̀ ròde àbí wọlé nísìn. Ìta ni mọ̀mọ́ ti máa kẹ́ṣọ̀ ló ti máa kó ló ti máa rí bí bàbá Gaddafi bó ṣe fi beating correct orí ẹ̀ ni. That is it. Ìta àwọn èèyàn tó ń bá tí jẹ̀yà tó ń bá tí tẹ̀ wọn ò ní gbọ́n. Mama is a person that loves to learn the hard way. Everybody called Mama when she started this holy buruku that she started doing. Nígbà tí Dorcas, every freaking body. Torí ẹ̀ mo ti máa sọ fún mi pé àwọn kan wà nù ọmọ ìwé tó yẹ pé dọ̀là mo máa respect wọn. Everybody called, everybody begged, everybody said, you don't need all this. But she feels like, if I don't do it, who will? We are not babies, we are not kids, we are all adults. Mama, in fact, ẹ bá sọ pé ẹ dàgbà jù wá lọ, ẹ̀yin lẹ máa ń ṣe bí ọmọ kékeré láàrin wa. That is it. Ṣé ló dàbí ẹni pa tún lọ́gbọ́n lórí jù yín lọ? Èèyàn tó bá sọ fún yín pé IQ yín ó high, ẹ mọ̀ pé ẹni yẹn parọ́ fún yín. You have a very low IQ. You come to social media, you misbehave, you mess around, and will be the one to pack your shit and to shake it. And to mama ni, ẹ má sọ̀rọ̀, ẹ má bú mọ́, àgbàlagbà ni. At the end of the day, you throw us under the bus. Ṣé mad ni? Ó ní àwọn ọmọ kékeré ń bú Ìyábọ̀ náà, ìwọ náà, táwọn ọmọ kékeré mama, ẹ má, don't even dare yourself. Think that you are in the same shoe with Ìyábọ̀. Ẹ̀yin ò ní fans. Ìyábọ̀ ní fans. Ẹ̀yin ò kì í ṣe celebrity. Ìyábọ̀ bó ti Yorùbá Hausa Ìgbò ló mọ̀. Ta ló mọ̀ yín? Kì í ṣe gbogbo Yorùbá gan ló mọ̀ yín. Àwọn Yorùbá gan tó tún mọ̀ yín gan wọ́n kórìíra yín pé olórí burúkú ni ìyá yẹn tó máa ń ṣépè fáwọn ọba.
So ẹ̀yin ò jẹ́ nǹkan kan nínú ayé. Ẹ̀yin ò sí ní the same level pẹ̀lú Queen Mother. Ilẹ̀kùn tí Queen Mother máa ṣí lénìí, ẹ rí pé tẹ bá ní issue, ẹ máa pe vendor tó wá ṣe ìpolówó ọjà lọ́wọ́ yín. Wípé kán lọ máa bá yín dá sí nǹkan báyìí, kán bá yín gba lọ́ọ̀yà. You don't know anybody, nobody knows you. You cannot control anywhere. That is it. In fact, there was a time tó jẹ́ pé, what would I call it? The bloggers needed, the Nollywoods needed you for the advert of their videos. That was the only time. And after that, they don't need you then. I think that was when their videos was on YouTube. Now they don't need you. Well, no man shy behind because you used to believe that you are nobody is shaking it. But now social media is saturated. It's not for only you. Go send anybody to sorrow, send anybody to write. But once nothing's on $3 for 1 million view. Everybody got no sending pop. So, Momo, you are a nobody. You are just a normal blogger right now, like everybody else. You are not in the same level. Don't even don't even the educational wise, she popularity wise, she impact wise, she celebrity wise. What have you achieved? What can you do? Show me what it takes to even have a shop in Lekki, or where is Queen Mother's Lounge, to have a house in Lekki. But one got to the pan, show more yet. Hey, Allah. 10 million lásán ló fi wọ trip lọ Tanzania tó fẹ́ ké pa ìgbà tó dé láti Tanzania. Wọn kò pé ìwọ fún ara ló pe rẹ̀. Ìwọ ló ń wá celebrity káàkiri. Wọ́n á imagine Ìyábọ̀ Òjó pẹ̀lú iye tó ná sí wedding yẹn. 10 million péré ló fi wọ flight lọ sí Tanzania tó fẹ́ parẹ́ ẹ̀ tó ń sọ pé 10 million ló ná tí wọ́n owó tó ná owó kékeré. So how can you compare yourself with somebody that has millions and millions of naira? Advert Ìyábọ̀ Òjó ẹyọ kan gan, you can never. That is it. She's an influencer. Momo, you're not an influencer. You're just a noisemaker on social media space. So comparing yourself to Queen Mother is like the lowest of the lowest that you can go. It doesn't make a single sense to me. So that's that for concerning that. Number 2, Queen Mother is an icon. Ògo àgbáyé ni Momo, ẹ ṣe fíìmù rẹ̀ ni. Ṣé wọ́n mọ̀ yín l'Amẹ́ríkà, wọ́n mọ̀ yín ní Canada, wọ́n mọ̀ yín ní, ṣé ẹ ṣe fíìmù ni? So I don't understand why you are thinking that you are, in your tó yẹ yín tẹ́ wà ní the same level. It's not Ìyábọ̀ Òjó. Even gan Lizzy gan mọ̀ pé ibi tí Lizzy gan nìyẹn, ó mọ̀ pé ibi tí Ìyábọ̀ Òjó ń wọ̀, òun ò lè wọ̀ bẹ́ẹ̀. Èèyàn tẹ́jọ wà ní the same level tó ti tán fún ayé bíi tiyín, it's Lizzy. Tẹ́ bá lọ Naija lẹ́ni ilé Lizzy ní kẹ́ ẹ dé sí. Wọ́n kú ti bá yín mọ́kọ sílẹ̀. That's it. Èèyàn tẹ́jọ wà ní level nìyẹn. Lizzy is no more a celebrity. Ó ti tán fún ẹ̀yin náà. Ó ti tán fẹ́yìn náà. That's it. Èèyàn tẹ́jọ wà ní level nìyẹn tẹ́jọ máa pín wèrè ṣe because there's so many similarities between you and Lizzy. That's what I'm saying. So it's not about anybody hating you or anybody saying anything. It's just the truth. You are not where you think you are. We put you there. And we are not even, tó bá yẹ pé kíní ni, tó bá yẹ pé ní impact kan tẹ́ ń ṣe, tá bá sọ pé okay, if you are not there, it will be obvious that you are not there. You don't have any impact. You literally don't. Rádaràdà lè máa ń ṣe káàkiri ní gbogbo ìgbà. So, Momo, understand this thing. Understand that, okay, fine. Kò séyàn náà, alára ní gbéra àgà. But Momo, ẹ ti ń kọjá yàrá yín, ẹ ti fẹ́ tẹ́. Don't put Queen Mother in your orí burúkú. Tó bá ń kó ẹgbà bò yín, a rí Queen Mother ńlẹ́ àkọ́ ẹgbà bò Queen Mother. Kì í ṣọmọ ìyá kan, jọjọ́ orúkọ kan náà. So don't drag Queen Mother into your mess. Ẹ̀yin nìkan lẹ ń dájẹ́ yà. Ìyábọ̀ is not suffering with you. She did not abuse anybody. She did not shape for anybody's daughter or son. She did not insult anybody. Ìyábọ̀ did not do all that. So, Momo, really? Ìgbà tẹ́ ẹ̀ lówó lọ́wọ́, kí ló dé tẹ́ lọ́ ń pọ̀ ọmọ alákàrà? Ẹ jẹ́ understand the concept kan. Pé number 1, a caller is a buyer. Ẹ̀yin lẹ call fún gbogbo nǹkan tójú yín rí, gbogbo ìwọ̀sí tẹ́ ẹ̀ rí lénìí. Ẹ̀yin ẹ lọ tọrọ ẹ̀. Torí jẹ́jẹ́ ni wàhálà àjókòó. Tẹ́ lọ ń dọlẹ́pọ̀n. Bẹ́ẹ̀ ni, jẹ́jẹ́ ni Dọ̀kásì wà jẹ́jẹ́ tiẹ̀. Tẹ́ sọ pé àfi tẹ́ bá jẹ ìyà. Tẹ́ ẹ̀ bá ti jẹ ìyà ara yín ò ní balẹ̀. That girl has nothing but respect for you. Ọ̀tìgbà tẹ́ lọ kọjá ìyà ara yín sí. Ó dẹ̀ ṣe kíní yẹn fún yín. So ẹ má fi Ìyábọ̀ kọ bọ́dì.
Ẹ̀yin àti Ìyábọ̀, two separate lines ni, two parallel lines that can never meet ẹ̀yin méjèèjì. Ẹ jọ sí ní clique kan, ẹ jọ sí ní level kan, ẹ jọ sí ní kò síbi tẹ́ fẹ́ gbé sí. Ìyà tẹ́ ń jẹ yẹn ń dá jẹ ni. Ẹ dẹ̀ máa dá jẹ lọ́jọ́ ogbó ni. Kò sí anybody tó ń torí Ìyábọ̀ bully yín. Kì í ṣe pé torí tí yín náà ṣe ń bully Ìyábọ̀. Ẹ ṣáà ra fi ibẹ̀ yẹn lẹ̀. Ìyà tẹ́ ń jẹ torí pé lọ kọjá ìyá ara yín ní sọmọ kékeré. Ọmọ yẹn dẹ̀ ṣe kíni, ó dẹ̀ ṣe kíni, ó dẹ̀ kó ìyá yẹn fún yín. So ẹ má sọ pé bó ṣe ń bú Ìyábọ̀ nìyẹn, ẹ fi Ìyábọ̀ lẹ̀. Nǹkan ló rán yín iṣẹ́. Ẹ consult ẹ kó tó di pé ẹ lọ ń pín wèrè ṣe. Ẹ consult ẹ kẹ́ lọ tó ń lọ máa nàgàmú ṣòro. Ẹ lọ nàgàmú ṣòro by yourself ni. So ẹ dájẹ́ ìyá yín. Ẹ dẹ̀ sí ní level kan pẹ̀lú ẹ̀. Mbà. Ẹ jọ sí ní level kan, ẹ jọ sí ní category kan, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn tó ń bú Ìyábọ̀ torí Fọlá ni, àwọn ẹrú Lizzy dẹ̀ ni. Torí pé kí ni wọ́n like Ìyábọ̀ torí Fọlá àbí torí Wùmí, ìyẹn ìyàwó Mohbad. So ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ yìí, ẹ jẹ́ a máa là dáadáa. Ẹ má wá máa di ogun tí òun ṣogun Ìyábọ̀, ogun tí yín ẹ tó fẹ́ wá dìlé Ìyábọ̀ lórí. Màmá kí ló dé tẹ ya coward bí eré? You are so coward. Ẹ ṣe dájogun yín. Kí ló dé lọ ń dì mọ́ Ìyábọ̀ lórí? Kí ni ti Ìyábọ̀ ń bẹ? Ó wà ń bẹ ìgbà tẹ lọ ń jambla tọ́ọ̀kì. Táwọn amẹ́bọ àti wèrè olórin tó ń tìyìn síwájú, tó ń tìyìn lẹ́yìn náà lọ tẹ́ lè lọ́pọlọ orí yín. Ṣé ẹ̀yin ní Dorcas àti àlùjọ tó ń jà ni? Kí ló dé tẹ́ ṣe fi tàgbà sí kẹ bá àwọn méjèèjì sọ̀rọ̀ kẹ kúrò ń bẹ? Gbọ̀gbà tó jẹ́ pé wọ́n ti fi fracas ṣe yín. Àgbàyà ni yín. Ibi tọ́mọdé méjì bá ti ń jà, ibẹ̀ ni egungun òṣì tẹ́ ní ti máa lé. Ẹ̀yin tẹ́ gbádùn ara yín, tẹ́ gbádùn ayé. Nísìnyí wá èèyàn tẹ́ fẹ́ fi kọ́ lọ́rùn. Bó ṣe ń bú Ìyábọ̀ nìyẹn. Káwọn ọmọ yẹn máa bú yín. Bú Ìyábọ̀. Ààrẹ bú Ìyábọ̀. Ẹ̀yin là ń bú. Ẹ̀yin ni. Ẹ̀yin là ń bojú ẹ̀jẹ̀. Torí pé kí ni ẹ hùwà àgbàlagbà, ẹ hùwà abíapá ni. Bẹ́ẹ̀ ni. Ẹ hùwà abíapá lórí social media. Another thing you fẹ́ kẹ́ understand ni pé whatever happens with MHM stays with MHM. Ọmọ Adóbiewé. Nǹkan kí nǹkan tẹ́ bá ti lọ dàpọ̀ pẹ̀lú MHM. Ẹ rí. Kò sí ọmọ ọdún tó ń jabá tó MHM. MHM dúró gallantly ó lè jàjà fún ààrẹ. Àwọn tó ń bu yín lọ́dà MHM torí pé tún lọ kọjá ìyá ara yín sí wọn ni. Bẹ́ẹ̀ ni. Àwọn ọmọ MHM ń kó fún yín based on nǹkan tẹ́ sọ sọ́gà wọn ni. That is it. As simple like that. Nobody is fighting anybody. Oníkálukú mọ bátù tó ń bá yín jà. So èèyàn tẹ́ bá ń bá sọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ. Kò séèyàn tó ń bá Ìyábọ̀ jà. Kò sí pé ẹ lọ ń kó old video sí MHM. Ẹ fẹ́ fi wá ṣé ẹ fẹ́ lójú tí yín sìn báyìí. Ṣé ẹ fẹ́ gbé Ìyábọ̀ mọ́ra ni? Àbí lójú tí yín ẹ fẹ́ bá Ìyábọ̀ jà bá tú? Ìyábọ̀ ò jogun kankan. Ẹ̀yin nìkan lẹ̀ ń jogun. Lójú tí yín ẹ fẹ́ bá Ìyábọ̀ jà bá tú? Àbí fẹ́ gbé Ìyábọ̀ mọ́ra? That is it. Bí pé nǹkan tẹ́ ṣe gan, nǹkan tí MHM ṣe ìgbà tó ń side Lizzy ni, ẹ̀yin náà ti side Lizzy rí. That is it. Kò sí yàtọ̀ láàrin ẹ̀yin méjèèjì. But ẹ̀yin, MHM ò burú to the point that ó máa wá subject Ìyábọ̀ to bully. MHM ò burú to the point that ó máa fẹ́ ẹnu baṣẹ́ Ìyábọ̀ jẹ́. She never did that. You did all that clowning by yourself. Ọmọ Adóbiewé. You did all that clowning by yourself. Torí pé Ìyábọ̀ ò fún ẹ lówó return of Arinzo. Ṣé gbogbo ẹ̀ ló ń sọ? Ìyábọ̀, àwa ló kọ́kọ́ mọ̀. Èmi ló kọ́kọ́ mọ̀. Ó yẹ kó dé ìyà. Báwo ló ṣe fẹ́ yà sọ́tọ̀? If you come, she attend to you. Kò séèyàn tó déwájú Ìyábọ̀ Òjó tí ò kì í attend sí. You just want to be the only person that have access to her. Bí ilé ayé tí ń ṣe rí yẹn kó jẹ́ ẹ̀yin nìkan lẹ ní access sí. And Ìyábọ̀ is not like that. Wọ́n kọ́ dáadáa nílé gidi ló ti jáde. Gbogbo èèyàn ló máa respect, gbogbo èèyàn ló máa kó mọ́ra. Kò mọ bó ṣe ń táyàn kan nù, kò mọ bó ṣe ń fojú páyàn kan rẹ́. But tó bá jẹ́ ẹ̀yin ilẹ̀ one position tí Ìyábọ̀ wà lẹ́nìí, òjò ò ní rọ̀, oòrùn ò ní ràn. In fact, ilẹ̀ ò ní ṣú, ilẹ̀ ò ní mọ́. Torí ẹ máa rò pé ibi kékeré lẹ handle tẹ handle tí ò mọ́. Facebook lásán. Facebook fracas dẹ̀ tún ni. Òun lẹ ṣe tẹ́ ṣàṣetì lórí ẹ̀yẹ. Tẹ wá ń compare ara yín pẹ̀lú Ìyábọ̀ Òjó. You better park one side. Kò sí anybody tó rán yín, kò sí anybody tó kí ẹ̀ ń pa yín like that. Tẹ́ ẹ bá kọjá ìyá ara yín, kò sí anybody tó máa sọ̀rọ̀ sí yín. Always let that stick you pé ibi tí mo ti bára mi lénìí, mo kọjá ìyá ara mi ni. Mo sọ̀rọ̀ tí ò yẹ kí n sọ ni. Mo ṣàṣejù ni. And you roaming about the bush. Nobody cares about how many times you jẹ̀yà. If you have not apologized for what you did, that stupidity tó display fún ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀ àtọmọ ìkókó tí ò ṣẹ̀ tó sọ pé ó jẹ́gi àṣẹlé lórí. If you have not apologized, mọ̀mọ́, ó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀sìn ni. Wàá ṣe ẹ̀sìn tó ju eléyìí lọ. Bẹ́ẹ̀ ni. Wàá ṣe ọmọ pé mo sọ fún ẹ pé o ti ṣe mistake kan. O ti dẹ́ṣẹ̀ sórí ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀ tí ò mọ nǹkan kan.
ó pa ìyá ẹ̀ lẹ́kún, ó ṣépè fún grandmother ẹ̀, ó dẹ̀ tún ṣépè fún ọmọ yẹn. Mo sọ pé wàá ṣẹ̀sín. Mo ti sọ fún ẹ pé the wrong person ló come for yẹn. That is it. I told you already. Òun ni mo sọ pé where is amebo? Àlùjọ tó tìyìn síwájú tó sọ yín sí free nǹkan. Ẹ rí i pé gbogbo yín bẹ́ẹ̀ ṣe wá, lẹ ṣe kíni, lẹ ṣe parun. That is it. Torí pé ọmọ yẹn fi inú kan bẹ́ẹ̀ ṣe ni. Mọ̀mọ́ eléwé ń jẹwé. You don't know what they call honesty, respect and everything. Dorcas fi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe. She maintained that peace. Even ìgbà tó ṣe ń ṣe bí olórí burúkú kiri, she still keep apologizing. Ìgbà tó ń ṣépè fún òun apologize sí ẹ. So gbogbo nǹkan tó bá ń rí lénìí, wàá ra faramọ́ náà ni. Bẹ́ẹ̀ ni, wàá faramọ́ náà ni. O ò dẹ̀ tí ì rí nǹkan kan, ó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀sín ni. Mama, ó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀sín ni, má jẹ́ wọn parọ́ fún ẹ. Ó ṣe bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, this is the end of all this nonsense that you're money. Tí Dorcas ló máa fi ṣàṣemọ́, òun kọ́ láti ń rí ìsìn. Ṣé òun kọ́ ló fi ṣàṣemọ́? Oh. Ẹ má wọrí, ẹ ṣáà lọ gba boyfriend yín tí Lizzy bá yín wá. Ó ti bá yín wá rú ti láti. Irú èèyàn tó fit yín náà nìyẹn. Kò sógo, ó sógo nù. Kẹ́ni ẹ náà kẹ́rù kó máa bọ̀ nínú ilé yín kó wá máa fọ́ pátá yín. Bẹ́ẹ̀ ni, wọ́n ti bá yín rọ́kọ o. Ẹ̀yin náà ẹ lọ gbọ́kọ lọ́wọ́ Lizzy. Like mother, like daughter.